Bọ̀dá Imam Dr. Ali Ẹ̀dá lọ́ba sí dáadáa. Ọjọ́ làwọn afọ àwọn ẹ̀rọ pẹ̀lú wọn torí àsìkò ní torí àpò ojú wọn ní ẹ̀rọ púpọ̀. Ọjọ́ afọ àǹkọ̀rọ̀ Dr. Sudi ọlọ́ba tí gbogbo ìgbàlódé èyí jẹ́ ọ̀rọ̀ nílá papọ̀ lọ́wọ́ ẹ̀. Ọjọ́ afọ àṣàlàyé gbogbo tó ń bọ̀ ìyá wa òkè yóò. Ọjọ́ Dr. wa látọ̀dọ̀ láti dáhùn rẹ̀ ìtàlápà ìgbàlódé ọlọ́ba tí gbogbo yóò. Àmín. Wọ́n kí àlùfáà wa tọ́wọ́ fún ní iṣẹ́ ibi sí. Ọba tí ó fún ní láti yọrí nàìjíríà ìyọ̀pọ̀ nínú ọgbà tí ẹ̀dá ti fi sẹ́kù láyé. Tíra jẹ́ kan bẹ́ẹ̀ ẹni lọ́wọ́ bá fún lẹ́kùn ó lè kọ́ ọ̀gá. Ọlọ́run ti ṣe ọ̀gbọ̀n. Torí wo rí tí wọ́n fẹ́ sọ pé ó sì ní ẹjẹ́ ó lè pa ipa padà ní alẹ́ máa lò pé padà ní kí náà bọ́ lẹ̀ rẹ̀ kí ní dáadáa rí bàbá kọ̀ọ̀ sí ẹ̀.
wọ́n rò ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ bàbá sọ di ọ̀rọ̀ lágbára wọ́n ti fẹ́ fún apá wa ní irú ẹ̀ wọ́n ti fún ẹ̀ fún apá wa ọ̀rọ̀ lòún sọ kékeré wà pé láti náwó àwọn ẹni tó bá wò kó kárí ìlú wa ẹni olùkọ́ ẹ̀kọ́ wa sọ̀rọ̀ ẹ̀rọ máa wá ipò síbi. Òun ọ̀rọ̀ ni òun dá wákà. Bàbá bẹ́ẹ̀ tó bàbá làwọn ẹni tí lọ́wọ́ wá. Ibi àyè nínú ìkápọ̀ àdínà nàtìlú àìsàn sírídà wàmà yorí ní òlàdéńdà fàlíàtìnà àìsàn gbọ́nà wàlábòdà mínú kíláyẹ̀dù àlàdéńdà wàsádù lábòdà mínú kíláyẹ̀dù àlàdéńdà. Kátó apẹ́ tó ti ní nǹkan lẹ̀ fún ara náà tó wọ́n nítorí ẹ̀dá fún wa lọ́nà ìgbà kọ́lẹ̀ rẹ̀ wá ní. Ọba tó ṣẹlẹ̀ fún àlùfáà wa Dàkánwí ọlọ́run má di orí náà mọ́ báyìí. Ìyá kan ti fi di ọ̀rọ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àyíká wa yí pé àyà ẹ̀yìn ní ẹlẹ́kọ̀ọ́ ni. Nílò tó wá ti wá sàlàyé ẹ bá ti pàdé àbọ̀ àtọ́jọ́rọ́ ìgbẹ́ náà. Dr. Àdáni ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ. Òun náà jẹ́ sọ gẹ́gẹ́ bí ìlànà tiwa nípa pé àdìgbàgbà kí ni àmì àyè. Ojú wo sì ni àlùkòránì ti wò àbẹ́sẹ̀ ti wò. Bọ́lá ti fọ́ àpá láti ẹni tó ọ̀kan yìí nìyí. Kí ni àmì àkéwì ọ̀kọ̀ọ̀kan? Àgbàdo tẹ́lá wọ́n tó bàbá wa Adéyẹnṣẹ́ àgbà bàtàbà. للمتقين
iṣẹ́ títí àwọn ṣe tíra ni máa ń sọ̀kù yàrá àníwá àdúgbò ọ̀rọ̀ káwá lọ sí ṣọ́ọ̀tì rẹ̀ àgbà nìkọ́ tábẹ́ fẹ́ wọ ọ̀rọ̀ tó yìí bàtọ́ lọ́wọ́ sọ wípé. kùlìyà alàlìkìtà bíkà àlàyé ìlànà ìwọ̀dí sàwáyé bẹ́ẹ̀nà náà bẹ́ẹ̀nà kan àlànà bùdà ìlànà àlànà sí kábí ìṣẹ̀yà wàlá yẹ tẹ́kítà bá dùnà bá dọ̀nà àríbábà mẹ́tò nílá ìfà ìdáwàlá o pápó olùsí àdó bí àná mùsùlùmí. ẹ̀kẹta iṣẹ́ tí tíra ní kọ́ máa ń ṣe tíra ní ẹbí tó bá dàrú tí ìgbà bá fẹ́ dojú ọ̀rọ̀ fẹ́ dàrú ni ìta fẹ́ dàrú ni tíra ní ọ̀rẹ́ bí ẹ̀rọ síra kọ́ àti 160 something 164. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك ولا تكونن من الممتنين. àpèjúwe wọlé ẹ̀ṣẹ́ ti àdàlù ní ọ̀la ọ̀la ètò ọ̀pọ̀lọpọ̀ bá ń lẹ̀ òun ni pé àfàgbà ṣéèkì àlì ẹ̀dí ọ̀gá àlì gbogbo ọmọ akéwì Usman kúrò lórí ẹ̀ gbogbo ara ṣìkà sílẹ̀ adáwò ló fi kíra ẹgbẹ́ nínú ìsìlámù ní Nàìjíríà nípa ọ̀rọ̀ ẹ̀kẹ́lẹ̀ èyí sọ ọmọ akéwì Usman kúrò ẹ̀fẹ́ títí ara fi ẹ̀kẹ́rin kíra máa ń ṣiṣẹ́ ìyẹ́ àmì lọ́sísọ́ news. àìkún tàbí ṣáàkì mímọ́ àzálà ìlẹ́yìká fọ̀sálí láti rẹ̀kíra wúnà nìkítà bàmí kọ́bùlíkà lákọ̀díjà àkàlẹ̀ àkómi rọ́bìkà pàlátẹ̀kù nàmìnà lè mọ́ tàrí. kílẹ̀ rẹ̀ ìtọ́wá dẹ́gbà òun lọ́ fa ọ̀rọ̀ anẹ́gbà ọ̀hún alẹ́ ìṣẹ̀lẹ̀ àkọsílẹ̀ yẹn tí wọ́n lé rẹ̀ ta kó tọ́pọ̀lọpọ̀ èèyàn ti ṣe ń dàbí sí ìlọ kan ní wọ́n lé bí anẹ́gbà ọ̀hún dà alẹ́ ìṣẹ̀lẹ̀ àkọsílẹ̀ ọba ìyàwó áwòrán ọ̀rọ̀ áwòrán lọ́sọ̀rọ̀ ọ̀pá 99 ìyàwó àdébì dáwúdà ìyàwó àwọn àyàwó lójú ọwọ́ apá òfìmù ìyàwó lọ́gọ́rùn nígbà abálẹ̀ tó bá lùkù sí pàmò àwọn àbá àṣìkè láyé wọ́n wí tíra ló yanjú ẹ̀ fún wa gẹ́gẹ́ bí iṣẹ́ ìwé àmòyí pé a gbọ́dọ̀ wádìí àárín yìí tó rẹ́ni abákùnrin àlẹ́bí ọlọ́run ròyìn mẹ́rin lọ́wà fún wọn ọ̀gá náà ròyìn wọn ni àmánà nínú àmánà ní ìyá náà kọ̀wé ọ̀gá rẹ̀ tó bá jẹ́ pé ábúlà sọ̀rọ̀ ẹgbẹ́ yìí wọ́n á yọ ọkùnrin náà lẹ́jọ́ ọlọ́run kọ̀dé àtẹ́jọ́ ọlọ́run wọn torí ìròyìn tá a mọ̀ àmà lẹ́jọ́ ọlọ́run àmánà tó kí ló á ṣẹlẹ̀ tọ́rọ̀ yìí wáyé tó ìyẹn nígbà tó yẹn tó ẹ̀ fún wa yìí pé yíyí má tiẹ̀ fún yẹn kò ní ìbátan ìpẹ́jọ pẹ̀lú dáúdà rárá nítorí wá gbẹlẹ̀ tó fà á ibi tọ́rọ̀ 99 wá tó fi dọ́gọ́rùn-ún ìmọ̀ ní ìrẹ́ àmú tíra ló fi yé wa yí pé mẹ́wàá tó wa lọ bí àyà mí yí pé. ọ̀lẹ̀ àtàkàlà bẹ́ẹ̀ ní kásìn ìsàzáwárò lè rọ́ọ̀bà ìsákàlù aládàáwùdà bàbá tí àmì ìhùnkọlù látàkàrùkàsì máa ní bàbá bàbù náà àlàbàdì fákùn mẹ́rin àlàbí láàkì wà látòṣìdì wà nínà ìlà sáwà èsì ọ̀tì ìnáhàlà. واحدة وقال أكبر لي وأنتني بالكتاب قال لقد ظلمك بسؤال ناجتك إلى نهاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هو ظن داود فتنا
ìrìn àwọn abájọ àgbáwọn tó kílẹ̀ àwọn yìí pé adájọ́ ni Dáúdà gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Náà Dáúdà wà ní ìrántí rẹ̀ tí ń sin Ọlọ́run. Ìdákàlù àlàáfíà. Àwa wà lé lórí ibi ọ̀nà tí wọ́n á gbà wọlé tó wọ́n dá àmàlà ẹ̀ka máa ń gbà wọlé tó àmàlà ẹ̀ka ọkàn ló bọ́jà lórí ẹ̀rú bàbá bá ẹ̀kún tí wọ́n ti tó lórí ẹ̀ lójijì ẹ̀mí lọ́gbọ̀n àwọn máa ń sọ pé lọ́rọ̀ má bẹ̀rù. Èso Kàsìmáyé bàdá bá dúró àdábá dé. gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ adájọ́ ló máa ń yí tọ́sẹ̀lẹ̀ ní pé ọ̀kan lẹ́pàá apá kan ló bá apá kejì la torí ẹ̀ wá. Fàkún bẹ́yìn náà bí láti wọ́n àtún sí ìwádìí ilá sáwà ìṣòro ti. ẹni tẹ́ rẹ̀ abẹ́kọ̀ dájọ́ ilé ẹ̀kọ́ mọ́sáàbò tí kò gbé aṣẹ́ni ẹni tó bá wà lọ́nà. Ìnà hádà àkílàwú ti sí ọwọ́ ti sí òun nàdà àjàtọ̀ wọlé àjàjá tó wá nídà. táwọn ọmọ ìyá mi yìí òun ní ràkúnmí 99 ìmílẹ̀ lọ́kàn. Bàkọ́lá àtúbí níyàwó àṣàlí bìlìkìtọ́ mi. ọwọ́ ní ẹ̀yọ̀kan tètè tí mo wá ọgbà àwọn lọ́wọ́ ẹ̀rọ ẹ̀ sì dùn bàbá yóò sọ̀rọ̀ mí. Kọ́lá làkọ́lí sọ̀lá bàbá bí sọ̀hálì náà jẹ́ sí kàílà ní àdìhí. ó ti rọjọ́ tán Dáúdà wá fèsì ẹnì kejì lò ó ní àkúnmí ìwọ́n ní àkúnmí ẹ̀kẹ́yìn òun lẹ́yọ̀kan ó tún lẹ́ kó ẹ̀yọ̀kan tiẹ̀ kó fi kún tiẹ̀ kọ́ máa jọ́gọ́rùn ó ní pẹ̀lú Làkọ́lí sọ̀lá bàbá bí sọ̀hálì náà jẹ́ sí kàílà ní àdìhí. ọ̀sàbòsí pẹ̀lú èrè tó lè rà fún ẹ̀yọ̀kan rẹ̀ nù. Wà ìnà kàdíyà bí ẹ̀lùkúlẹ̀tọ̀ ilẹ̀ ẹ̀bùkì bá dùn àlàbádì ní ilẹ̀ tí ká àmàlú. Dáúdà ta dàbò ní dàbò ẹ̀rù ní kó ti kọ́ ní ilé ẹ̀sìn máa ti rù sábà kan mọ̀ bàbá kan sí lẹ́yìn máa jàmbá ara yín. Àwọn ẹ̀tọ́ bá ní bàbá orí tó bá kọ́ lọ́wọ́ ọba tó ní ká ló kọ́. Wà á lè sọ̀lẹ̀ àti ọ̀pọ̀lì ló máa ń. Dáúdà ló tẹ̀ kéré ó kéré ní orí tó wà lójú ọ̀nà. Wà sọ̀nà Dáúdù àlàbà bàtà náà wà sẹ́wẹ̀ kí bàrà ọ̀bà ojúlé déwù. Ojúlé déwù ni wàsún mẹ́ta. Adájọ́ ni ètò ohun dáhùn kò gbóbi. Ètò ohun dáhùn ní kọ́nà ní abára ọ̀gá. Wọ́n á lóye ẹnìkan. Ibi àbátan lọ bọ́ kejì. Ẹ wá fẹ́ sọ̀kalẹ̀ ìdájọ́ òun báyìí. Yìí ti dàgbò kẹ́kẹ́ àdájọ́ ọlọ́run. Ọ̀sán ẹ̀ka ọlọ́run èé fi wọ́n á lẹ̀ lọ́bẹ̀ gbogbo bí ọba wà láti sọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́rọ̀ tọ́ ọba fẹ́ lọ jìnnà lẹ́ẹ̀kan náà nìkan wọ́n dọ̀ padà tó káì. Ọlọ́run èé fi àwọn àmì rẹ̀ lẹ̀ kí n tún lọ lẹ́nu mistake mi. Wọ́n sọ̀kalẹ̀ báyìí ọlọ́run sọ ọwọ́ sọ. Sọ̀nà Dáúdù ànàmà bàtà náà. Dáúdà ní àtúrọ̀ mi. Fìtínà ta ló dé yìí o. Ẹnì kan ní mo kà gbẹ́jọ́ rẹ̀. Èyí tẹ̀ ẹ̀mí lọ́wọ́ ẹnì kejì tó gbọ́ báwo ló ṣe fi tí fi ń dà kó. Àṣàkí bàrà ọ̀bà hù. Òun ló bí ìfáàrù ọwọ́ àtọ̀rọ̀ àfẹ́rí lọ́dọ̀ ọlọ́run. Wàtàrú ẹ̀rọ kìí àrùn àlẹ́. Ṣé rẹ̀ àràrọ̀ kí á nà? Ọba sáré gbọ́dọ̀ sọ̀rọ̀. Ọlọ́run lérí ẹ̀. Àbábáná làwò záyíká. Nígbà tó ti pàdé sí ẹ̀rẹ́ láti ṣe àbójúmọ̀ mẹ́ẹ̀ fún wọ́n dáhùn. Wà iná làwò ìdàlẹ́ làzúlùbá wà húsínà màábẹ̀. Ọlọ́run lẹ́yìn tó ṣe wọ́n ọ̀ṣọ́ kalẹ̀ lọ́dọ̀ wa kò sí bí ọkùn. Ìwà náà ni wọ́n tẹ́lẹ̀ àjọ ọkùnrin ẹni tó sún àwọn ọ̀dọ́. Yàdá Ọlọ́run látò ní Dáúdà. iná ẹja iná kàkàlì bàtà òbí lè àrísí. Má ṣe lọ́dá máa wò. Àkúnbẹ́jì Irú ẹjọ́ obìnrin tó dáhùn òkú gbọ́dọ̀ dá mọ́. Ọ̀pọ̀ gbẹ́kọ̀ ẹjọ́ apá kan. Ọ̀pọ̀ tẹ̀lé kéjì. Ó ń wá kó. Ọlọ́run kò sí bẹ́ẹ̀ mọ́ látò rí lọ o. iná jà iná kàkàlì bàtà lè àbíbá kúnbẹ́ iná náà ti bí hàkì wà látẹ̀tẹ̀bẹ̀ ilé hawa. Látò ní màgbẹ́jọ́ ẹjọ́ ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ ẹni tó ọmọ ṣe. Má tẹ̀lé fẹ́nu rẹ nínú ọ̀rọ̀ máa o. Àyùdílé máa ń sẹ́bi láàyè. Torí àkókò. Iná lẹ́bí ẹ̀dínlò náà sẹ́bi láàyè làwọn asáàmù sẹ́bi tó ní
bima nasu yawmal hisab. Inú sẹ́kítì àti èyí wọ́n dẹ̀rẹ̀ pa àwọn náà làbá máa ń ké lọ fá. Tíra kan yẹn dẹ̀ ju ayélujára hàn. Ọ̀pọ̀ pọ̀ báyà púpọ̀ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní. Èyí tí ìbílá lọ gbẹ tíra kíkọ wá wà nínú ìtàn mi. Bí a bá kọ̀wé, yìí máa kiri lọ jẹ́ àṣírí àgbọ̀lá. الهداية أو الضلال. Aya méjèèjì lọ́wọ́ bá wọ́n á kọ́kọ́ bó o sì máa ń kọ́ sọ̀rọ̀ nínú. Lọ́wọ́ bá sáré lọ́wọ́ bá wọlé ní ìmọ̀lẹ̀ yọ̀ọ́ bí àdúrà nígbà kẹ̀kọ́ àdúrà. Dọ̀là ni lọ́sùn bá kọ́ra. Kọ́lá Musa ní kọ̀wé yìí. Kọ́lù ni òlànà ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء. Bàtà àgbáyé sọ pé àwọn inú nílẹ̀ ìrìn ẹ̀kọ́ náà àlùkàbẹ̀ bẹ́ẹ̀ ìdìbí tó yẹ kó lò náà á sàmì ní ìdìbáyé. Bàtà ní 69 nígbà 69 nígbà tó bá kọ́ra. Aya alùpùpù dáná ìsìtàbù náà ní ìwà ìwúdà ìmọ̀tẹ́kì fẹ́ni tó bá kọ́ tura lérí ìmọ̀nà yọ ọmọ jẹ tiẹ̀. Ẹni àbísẹ́ ní iná. Àmọ́ tó akọ́ bá kọ́ lórí dọ̀là kọjá tó tó bá dọ̀là àwọn ọmọ fún àlọ́ òwò nǹkan tó kọ́ ọ̀hún àdúgbàdújẹ́. Bí a bá bá lọ́dọ̀ tí kọ̀ọ̀kan gbogbo àtọ́ ọdún tí wọ́n kọ́ láyé kọ́ sáà máa fún yàn. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون. Gbogbo àwọn tí wọ́n fọwọ́ ara wọn kọ̀ nǹkan àwọn kọ̀ nǹkan wọ́n ara náà wọ́n ti kọ́ àwọn àgbà wọn kọ́ tán. ثم يقولون هذا من عند الله. Wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ ní wọ́n bá mi ìlà ọ̀gọ̀dọ̀ lọ́wọ́ bá ló ti wá. ليشتروا به ثمنا قليلا. Alówó pọ̀ ọ̀tọ̀ ni. فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. Méjì títí a máa ṣe lẹ́nu orí tí ìfìkó lẹ̀. Ìmọ̀ kọjá ìdáyà. Dọ̀làlà. Àdúgbò jẹ́ kiri dọ̀làlà. Gbogbo tẹ́lẹ̀ bá fẹ́ kọ́lá yìí kọ́ àrùn ọ̀la máa fi ọkọ̀. Ẹ̀ka tọ́lọ̀ fún àfáwà àdáhùnsẹ̀ yìí gẹ́gẹ́ bí dọ́kítọ̀ sì ní ìwé náà fún wa. Àwọn akíni tí ń bọ̀ lẹ́yìn tí wọ́n èdè tí a bá dé wọ́n sàgbà bàbá. Lọ́dọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí dápọ̀ ọ̀kan láyé tó ọba kọ́ tẹ́lẹ̀ lọ́ba gún. Ẹkú tó sòrò kò tó pọ̀. Bàbá jùlọ làbá Adénájú ni wọ́n fi gbọ́dọ̀ ayé wọn sí. Wọ́n wá dé lóko yóò sọ ẹ̀mí torí gbogbo àwọn àbá alára àti ìgbà tàbí àwọn yẹn. Ló ti ká sí pé ọ̀tọ̀ ló dọ̀rọ̀ ọ̀tọ̀ ló dọ̀rọ̀. Náà bá gba academic life tí ìbá ti kó máa gbà lágbà tí wọ́n fẹ́ sì kọ́ kó tó jáde. Tọ́wá ní bí ẹ̀kọ́ tí ọ̀wá fi ẹ̀sìn ọlọ́wọ́ bá lẹ̀ ló ní ọmọ. Tọ́lọ́ ọmọ wàlá ti lè bèrè yàn ní ìtàkùn ó ti gbàdá gbẹ́ ló ti gbàdá rà ní. Ìkàwé gbà kò gbà wọ́n dà. Ìgbà wọn á dà wọn ó sì wá sí bí àjọ tí òfin ní ìgbà aláàmà tí ó jẹ́ òkùsọ̀ lọ. Ìyọ́nà fún àbá àti ọmọ mọ́sí láti wọ̀. Ọlọ́mọsí láti náà. Ìyá tó ṣe púpọ̀. Ìyá tó ṣe púpọ̀ púpọ̀ sí. Àwọn àti ìlú àwa àbúrò. Ọba tó ló kọ̀ ní ilé ẹ̀yìn sí ìlú náà. Àwọn ọmọ ẹ̀yà tó. Àlùmáàgì yìí kò láwa. Àmọ́ ṣe é rí. Wọ́n yà lọ́wọ́ lẹ́gbàá tó wọ́ pé ìbúrọ̀ ọ̀hún lọ. Ọlọ́run ti ta lọ́wọ́ sì ti gbàdúrà wa. Lọ́wọ́ bá lọ́wọ́ gbàdúrà yìí ó wà nílò àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn àbúrò rẹ̀. Wọ́n náà máa sọ dáadé. Ọ̀tẹ́. Ilé ìka rẹ̀ ní máa náwó.
wà. Bí àwa ti ní orí ẹ̀ ń pẹ̀lú àwọn ọmọ àdìgbò ọ̀run kí àdìgbò àdìsàdélẹ̀ wọ́n rí orí wọn láì lè o. Àfọwọ́dà pé dọ̀tún ìdí ìlọsẹ̀lẹ̀ sí orí wàsáàpù lẹ́yìn kátẹ́lẹ̀ sí orí wàsáàpù tó fi rí i. Láti àwọn ní àbá àpàdé ọmọ ọba àti ìtẹ̀kọ́ torí káàdùn ní máa ń tẹ̀lé lọ́wọ́ bá wọ́n máa ń dìde àwọn tó ń bẹ́ẹ̀ ní kẹ́kẹ́ mọ́ wa. Aláàbò máa ń gbà àwọn ta ní ẹ̀ka àwọn wàhálà yìí pọ̀ jù. Wọ́n máa ń gbé àwọn tó wọn ní wọ́n tó bá yára ó káwọn tó ṣe tiẹ̀ fọ́lọ́ ní wọ́n máa sábà tẹ̀sán ní. Àwọn bàbá ọkọ̀ ọkọ̀ tó fò ní wa lérí àṣeyọrí mímọ́. Àṣeyọrí mímọ́ láàánú ti ní táǹjẹ lẹ́yìn mọ̀. Àní táǹtà lẹ́yìn mọ̀. Wọ́n ní káńtó lẹ́ẹ̀kan alẹ́ lẹ́yìn mọ̀. Ní bàbá aláàbò àdìgbò náà wà bàbá mi.